Àbíkẹ́ ó fún wọn lóye pẹ̀lú ọgbọ́n. Ẹ máa gbọ́, ẹ jẹ́ kọ́kọ́ káwọn èèyàn yẹn tọ́lọ́wọ́n bá ṣe lẹ́sàlàyé. Wọ́n kú ọdún, ọjọ́ ìbí yín máa lè ní kẹ́pẹ́ láyé. Alálàmú ṣe nìyàn gan, Aṣíwájú ọ̀dọ́ Ìwó. Ògúntọ́lá ti dára jù láyé, aláàánú ni kò kí ń ṣàhùn, onítẹríba kò kí ń bínú. Màláìkà kan làlámú, transformer ló jẹ́ fáráyé. Tọ́pọ̀ èèyàn ń gbà náà ń bẹ̀, ọjọ́ pẹ́lẹ́ ní Àlámú, ọjọ́ kẹfà nínú oṣù kẹfà, June 6 lédè òyìnbó. Àmì ní fáwọn tó lọ́gbọ́n, bí transformer bá ti kú a ò lè rí náà mọ́. Ọlọ́mọ pa Àlámú onílé.